Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Àṣírí tí mo fẹ́ fi kalẹ̀ yìí, àṣírí ńlá ni. Lọ́dún náà lọ́hùn nígbà tí àwọn bàbá wa ń fi lé wa lọ́wọ́. Ìgbà tá a wá ń dán wò la gbà pé oògùn rèé. Atumo ọ̀tá tó da gbáà ni. Iṣẹ́ ìtọ̀ ọba ṣe àfisápò ìwà lápò ẹni. Àṣàgbẹ́rẹ́ rẹ̀ ìwà létí báyìí. Àfi sínú ìgbèrí. Tá a bá parí iṣẹ́ náà tán, tó bá ti wà lára èèyàn. Iṣẹ́ yìí lágbára o, ṣùgbọ́n Ọlọ́run ọba tó dáyé dárùn ó lágbára jù lọ. Tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ rẹ lọ́ọ̀kan báyìí, Ọlọ́run yóò sì jẹ́ kó máa mọ ohun wọ́n bá ń sọ. Àwọn ẹ̀dá kan bẹ bẹ́ẹ̀ o, láìsí gbẹ́rẹ́, láìsí nǹkan kan tó yẹ pé tẹ́ ẹ bá ń sọ ọ̀rọ̀ rẹ̀, gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ yóò sì máa gbọ́. Bí ó bá gbọ́, bó bá ti fojú kàn yóò sì rí gbogbo ohun tẹ́ ẹ sọ, yóò sì mọ̀. Àwọn ẹ̀dá kan bẹ bẹ́ẹ̀. Ẹ ò gbádùn mi. Iṣẹ́ yìí tí bá ń bẹ ní ara rẹ, tó bá sin báyìí, tó bá sin báyìí, tàbí oníkóbẹ́rẹ́ rẹ̀ ní bá ń bẹ lára rẹ ni. Kábíyèsí Ọlọ́run. Wọ́n ń pètè rẹ láburú ni. Wọ́n ń sọ̀rọ̀ rẹ láìdáa ni. Àṣírí wọn ó sì máa tú sí ọ lọ́wọ́. Pàápàá jùlọ bákan náà yìí tí ó pé tẹ́ ẹ bá lálàá, àlá yín kì í yé yín. Pèrègèdè báyìí lọ́ọ́ máa rí. Ẹ lọ bá mi tọ́jú ẹ̀fẹ̀ òwú. Ó sì jẹ́ pé ẹ̀fẹ̀ òwú lẹ́yìn pé kò sí tá a pè níbẹ̀ tí ò lọ. Ẹ mọ̀ tá a pè ní ẹ̀fẹ̀ òwú tàbí ẹ̀fẹ̀ òwú. Ṣé ẹ mọ̀ pé òwú tí máa so òwú tí wọ́n ń gbin òwú dáadáa ní Bẹ̀nẹ̀. Ẹ̀yin ará Bẹ̀nẹ̀ bí ábísù pé òwú tí máa fọkọ rẹ̀ kó ẹ lọ bí àwọn Bẹ̀nẹ̀ á máa gbin òwú dáadáa. Òwú akẹ́sẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe yọ òwú jáde kúrò nínú ilé rẹ̀ yẹn, ẹ rọra yọ kóró inú rẹ̀ kúrò. Ẹ yọ kóró kí ni mo pè é? Kóró inú òwú. Ẹ lọ tọ́jú rẹ̀ kọ́pọ̀. Ẹ mú ojú agbada. Ọkọ̀ atare kan ẹ fi sí. Ẹranko kan ń bẹ, ehoro ni. Ó níbi tá a lò lára rẹ̀. Etí rẹ̀ ọ̀tún á gé, etí rẹ̀ òsì á gé, á kò sí. Ó di jíjó àti kínní. Tá a bá parí iṣẹ́ náà tán má dògún. Ọ̀rẹ́ mi. Àwọn èèyàn challenge mi, wọ́n ní bàbá ọgbọ́n kí láà dé ẹ̀ ń ta kókó àwọn nǹkan lémi náà kọ̀. Àwọn èèyàn lọ́jọ́ orí bẹ́ẹ̀. Ẹ̀yin náà máa mọ̀ọ́re. Má pè mí pé bàbá kí ni kí n fún yín tẹ́ fi fún mi tán o. Tó bá ní ìdí rẹ̀ á tà fún ọ. Níbi tá a ṣe ń bẹ̀ láà jẹ. Wọ́n tó bá fẹ́ á tà fún ọ. Iṣẹ́ náà dáa pọ̀. Atumo ọ̀tá ni. Bẹ́ẹ̀ ni. Tí a bá lò yóò dúpẹ́. Nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ lórí WhatsApp? Nọ́mbà tí wọ́n gbẹjọ́ yìí, MTN yìí òun ni direct line mi. +234 80 32 98 3298. Ẹ tún gbà lẹ́ẹ̀kan sí +234 80 32 98 3298. Ẹ jẹ́ fún yín ní Zen mi. +234 80 890 38658. Ẹ jẹ́ fún yín Glo sí. A ti ń bí ń kún àwọn nọ́mbà wa nísìn.
+234 70 59 78 0034. ẹ gbọ́ dáadáa +234 70 59 78 0034. ẹ mú nọ́mbà orílẹ̀-èdè Benin ọ̀dọ̀ +229 01 54 65 1928. gbogbo nọ́mbà náà lẹ rí lórí fídíò tẹ́ ń wò yìí àti nọ́mbà orílẹ̀-èdè Côte d'Ivoire. ìtọ́jú ara ńlànà ewé àtegbò ó ti wà ní ọkọ tipẹ́ ní iṣẹ́ rẹ̀ ọ̀lọ́ déédé ni nǹkan ò ṣe déédé ni ẹ kàn sí Lukumon ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. àwa kọ́ Ọlọ́run ni o, àwa kọ́ Ọlọ́run ni o, a dára fún wa. béèrè nípa àkọsẹ̀jáyé rẹ̀, owó ni o. ọbẹ̀ darapọ̀ mọ́ wa ní yàrá ìkọ́ ewé àtegbò tá à ń pè ní private group, owó ló fi wọbẹ̀. láti Nàìjíríà lọ 10,000 ni. wọ́n tó bá wà lórílẹ̀‐èdè Benin sẹ́mi ló fi wọbẹ̀. tó bá fi owó yìí wọlé tó ṣùgbọ́n ti parí ó tún sàn mí. òṣòwò kọ̀ sọ̀rọ̀ ni o, wọ́n máa kẹ́kọ̀ọ́ mẹ́. ọba lálàá ó béèrè ẹ̀ lọ́fẹ̀ẹ́, á sì sọ ohun tó ṣe láì gbowó lọ́wọ́ rẹ̀, á sọ gbogbo ohun tó ṣe fún ọ. á dára fún gbogbo wa o, yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa. bọ́ọ̀ bá torí ara rẹ̀ gbogbo àwọn iṣẹ́ tá a ti filẹ̀ tọ́pọ̀ yanturu, tọ́ ọ bá torí ara rẹ̀ ṣe, torí àwọn ọmọ rẹ̀ ni kò fi ṣe. ẹ lọ bá mi pàdé lórí TikTok Ayédáre Lukumon, Ayédáre Lukumon bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. bẹ́ẹ̀ náà ni lórí YouTube channel mi pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́. ìwúlò ewé àtegbò, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, Ayédáre Lukumon, oríṣiríṣi àwọn ikọ̀ tẹ́ máa rí nìyẹn. yọ yẹ gbogbo wa o, kò ní yẹ ẹ lẹ́ o. èèyàn mi lórílẹ̀‐èdè Benin ẹ kú ojú lọ́nà mo dé tán. gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí, ètò yín náà là ń mójútó. à ń kọ́ ń tọ́jú àwọn aráalé náà ni, àti gbogbo iṣẹ́ tẹ́ ẹbẹ̀ wá wọn là ń bá yín kó bọ̀. ẹ gbọ́ báyìí, ní ìtọ́jú ara, má sùn o. tó bá sùn ò ní sún. ẹni tí ó bá sún kò ní débi ògo rẹ̀. tó bá tún á débi ògo rẹ̀, má fi kalẹ̀. tó bá fi kalẹ̀ wọn ò hé lọ. wọ́n bá hé lọ o lè má rí i mú mọ́. bí obìnrin tó kọ́kọ́ ni, a bá ti sọ́kọ gidi nù, ìṣègò ìṣèṣe kí ni mo pè é, ìṣègò. tí n bá débẹ̀ náà mo fẹ́ lu ọjọ́ fẹ́rẹ́fẹ́ bí ọ̀sẹ̀ kan. lẹ́yìn ibẹ̀ mò ń gbàbẹ̀ lọ Côte d'Ivoire. ẹ̀yin tẹ́ bá fẹ́ rí mi ní Côte d'Ivoire, sóde sí makasi àbòbò ìbẹ̀lẹ̀ ti bá mi. gbogbo ẹ̀yin tẹ́ ti mọ bẹ̀ tẹ́lẹ̀ bẹ̀ náà nẹ̀ ti wá. gbogbo ẹ̀yin tẹ́ bẹ̀ wá sẹ́ńbẹ̀ ẹ wàá gbàṣẹ yín. yọ yẹ gbogbo wa o, kò ní yẹ ẹ lẹ́ o. ọdún bọ̀ o, àní fọmọ sọdún, àní fàyà sọdún, ìdùnnú àtayọ̀ la fi sọdún. ẹ gbọ́, wọn ó béèrè lọ́wọ́ yín o. àǹtí, wọn ó béèrè ọkọ yín. àǹtí, wọn ò ní ọmọ yín kọ́. bọ̀dá, wọn ó béèrè ìyàwó yín. bọ̀dá, wọn ó béèrè báwo níṣẹ́ yín ṣe wà fún. tọ́ ọ bá wá rọ̀rọ̀ sọ́nkọ́ ìtìjú ńlá nù. Ọlọ́run ò ní ṣe wá ní ọ̀gá ọ̀pá ṣe ìsídà o. tí wọ́n ka abari ilé àná. wọ́n ní bàbá alágbájá aṣọ yìí náà lẹ́túnbọ̀ bá ní iṣẹ́ ni kò gbà bẹ́ẹ̀ ni nǹkan ṣe ọ́ ni wọ́n ń wíwùn kò kíyè sára. Ọlọ́run má jẹ́ àwọn àbákan náà bí omi adágún o. ajé ẹ̀dá a máa sùn ṣùgbọ́n kájé ẹ̀dá ọ má kú. òun ni ọ̀dà ẹni ajé rẹ̀ bá sùn ó lè jí dìde fúnra ara rẹ̀. bóyá iṣẹ́ tó ń ṣe ọ̀lọ́ déédéé mọ́, béèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ iṣẹ́ wo ló tún jẹ mọ́, wọ́n sọ fún ọ. ajé ẹ̀dá máa sùn bóyá ọjà ọ̀lọ́ déédéé, bóyá lókẹ́ṣọ̀n àbí tó wà kọ́ bá sì kí rẹ̀ ṣiṣẹ́ mọ́ kó ń bẹ̀ kọ́ wá bò mí. ajé ẹ̀dá máa sùn bí èèyàn bá ń jẹ ìwọ̀ kíyèsára kí wọ́n sọ fún ọ. bá a ti ní spiritual problem bẹ́ẹ̀ náà la ní healing problem. bí dókítà bá ń sọ fún ọ wípé ẹ máa jẹ aquatic animal, ìṣẹ̀dá rẹ̀ ó máa sọ fún ọ pé má jẹun báyìí, tó bá jẹ ìwọ̀ rẹ ni. sotiri báyìí nísìn tiwa lọ́lọ́run ó ṣe kò ní ṣe tọ̀tá wa. kíyèsára, ẹ kíyèsára o. gbogbo owó tẹ̀ ń ná lórí sùkú àwọn ọmọ ẹ ná lórí ìrìn àjò ayé wọn náà, káyé wọn ó nítumọ̀. mọ́rẹ́wọ̀ pé ọ̀pàdé ọkọ rere o. tó bá pàdé ọkọ rere ìyẹn ò pé kẹ́ láàsì o. gbogbo ẹ̀yin tẹ́ wà ní ọkọ
ẹ ti mú báyìí, wọn ò ní gbà mọ́ yín lọ́wọ́ o. Tilẹ̀kùn, múra gidigidi. Iṣẹ́ tó ń ṣe àwọn kan náà fẹ́ ṣerú ẹ̀, àwọn náà fẹ́ kọ́rú ilé tó kọ́, wọ́n fẹ́ ra irú ọkọ̀ tó rà, àwọn kan ò sì fẹ́ kọ́, wọn ò fẹ́ rà, wọ́n fẹ́ balẹ̀ aláyọ̀ jẹ́ nìyẹn ni ẹ má gbà o. Tiwa lọ́lọ́run ó ṣe, kò ní ṣe tọ̀tá wa. Ire o, ire kàbìtì nílé wa o.